Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé ìwòyí o. A kú ìsinmi ẹni. A kú bí ojú ọjọ́ ṣe rí. Ìsinmi ẹni ìyá rẹ̀ fi ṣàṣemọ lórúkọ Jésù Olúwa wa. Àmín. Wọ́n ní Naomi. Arígbọ́n ní tàdé tí wọ́n ní kábíyèsí rán àwọn obìnrin ilé Ifẹ̀ pé kán lọ bá Naomi sọ̀rọ̀. Kán bá òun bẹ̀ kó lè padà sáàfin bóyá gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Wọ́n nígbà tán débẹ̀, àwọn obìnrin tó wà ní ilé Ifẹ̀, wọ́n bẹ Naomi níbi tí wọ́n ti ń bẹ̀, wọ́n béèrè question. Wọ́n ní Naomi yarí o. Wọ́n this time around eléyìí tough. Ṣé rí ẹ̀bẹ̀ tó ń bẹ̀ lọ́tẹ̀ yìí eléyìí tough. Ó ní no going back. Ó lóun kẹ̀, ó ní tẹ bá rí nǹkan tójú òun rí. Wọ́n ní àwọn tó lọ bẹ̀bẹ̀ ṣe ló tún sú wọn ni. Wọ́n ní òun ti ń ṣe sacrifice fún kábíyèsí ọjọ́ ti pẹ́. Ṣé ní ààfin bẹ́ẹ̀ ṣé wọ́n lè mọ̀ pé òun ti miscarry fún kábíyèsí lẹ́ẹ̀mẹta ní ààfin yẹn? Tóun bá lóyún, òun á jọ mú. Tóun bá lóyún, òun á jọ mú. Ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní àìmọye àwọn nǹkan tó jẹ́ àṣírí tó tú fún àwọn èèyàn obìnrin ilé Ifẹ̀ ní gbogbo bóun ṣe ń forí tì tóun fi rú fọ́nà bẹ́ẹ̀. Pé bẹ́ẹ̀ tí kábíyèsí ó dàbí pé kò fẹ́ mọ̀ fóun. Pé lóòótọ́ kábíyèsí ń tọ́jú òun. Lóòótọ́ kábíyèsí ń ṣe nǹkan òun ò jìyà ní ọ̀dọ̀ kábíyèsí. Pé ṣùgbọ́n àwọn màmá aláwo tó wà ní ààfin tó ń jẹ́ kọ́kàn òun balẹ̀. Bóun ni o. Pé kábíyèsí ò ṣẹ̀ òun. Pé ṣùgbọ́n sísá tóun ń sá lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun ń sá fún ẹ̀mí òun ń sá fún wàhálà kí ẹ̀mí òun má lọ bọ́ láàfin yẹn. Ó ní díẹ̀ ló ń ṣe sọ pé òun ò padà sáàfin yẹn mọ́. Torí pípadà sáàfin tóun bá padà, ó lọ́kàn òun ò balẹ̀. Kò sí bóun ṣe lè jẹun, kò sí bóun ṣe lè mú. Hílàhílo, ọkàn máa kó sókè ni. Òun ò dẹ̀ lẹ́mi wàhálà. Pẹ̀lú bóun ṣe wà yẹn pé òun kì í bá èèyàn jà. Òun ò dẹ̀ kí bá èèyàn òun ò fẹ́ nǹkan tó gbóná tó jẹ́ kí tó máa gbé ọkàn òun tó máa gbé òun láyà gbóná. Bóun ń ṣe. Oníwà tútù onínú tútù pé òun fẹ́ kí gbogbo èèyàn wà lálàáfíà kí gbogbo wa ká máa jẹ ká máa mọ́ ká máa gbáyìn. Pé ṣùgbọ́n tó bá dẹ̀ ti di oní pé màá pa bí mi ò pa màá bú lẹ́sẹ̀. Ó ní ìjọ́ òun fẹ́ ṣe yẹn dà. Ó ní kí lòun fẹ́ ṣe ní ààfin yẹn tó lè fi nífẹ̀ẹ́ òun. Wọ́n ṣà ní kóun máa lọ. Àìlọ́ òun pé wọ́n fún òun ní pé kí lẹ̀yin ò tí ì gbọ́ ní gbogbo nǹkan kí lẹ̀ tí ì gbọ́ rí ní nǹkan tó ń ṣẹlẹ̀ sóun láàfin. Òun sacrifice gbogbo everything. Ṣé bó nígbàgbọ́ lòun? Pé ṣùgbọ́n ìfẹ́ tóun ní sí kábíyèsí. Nǹkan kí nǹkan tí kábíyèsí bá ní kó ṣe pé òun á ṣe nítorí ìfẹ́. Iṣẹ́ Olúwa tó yẹ tóun ṣe. Kó gbá gbogbo àwọn rẹ́dẹrẹ̀dẹ̀, gbogbo àwọn sacrifice, gbogbo àwọn ètùtù, gbogbo everything. Ó lóun dẹ̀ máa ṣe àpapọ̀, òun á ṣe partial fún kábíyèsí nítorí pé òun nífẹ̀ẹ́. Pé ṣùgbọ́n still kábíyèsí ò mọ̀ fóun. Ó dẹ̀ ń wo òun níran pé kán pa òun. Wọ́n bá ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ pé kíní yìí o, báwo la ṣe máa ṣe kíní yìí sí tí ò ní fi pa Naomi lára. Tó bá dẹ̀ tún pa Naomi lára náà tán, ìtókù náà ni pé kí kábíyèsí má gbé ìgbésẹ̀ kankan. Ṣé kẹ́mi òun wá bọ́ sáàfin ni? Pé torí ẹ̀ ló ṣe ní òun ò padà síbẹ̀ mọ́. Ó ní ṣèbí kábíyèsí pé ní gbogbo obìnrin tó fẹ́ sí ààfin ṣe bó lúkálukú á bímọ tiẹ̀ ṣe bó ọmọ ló ń wá á dẹ̀ rí àwọn tó máa bímọ. Ṣé bó ti bímọ?
ṣé wọ́n ti bímọ wọ́n ti gbé àti ọmọ tó gbé wá fún láti from nowhere àti ìtàn gbé wá fún from nowhere àti ìtàn gbé wá ìtò jẹ́ pé òun gangan ló ní oyún tọ́lẹ̀ bí fún pé ṣùgbọ́n ọmọ ló ń wá wọ́n á bí fún pé ṣùgbọ́n òun ò lè tún lè fi ẹ̀mí òun tún wé ewu mọ́ láàfin oníkábíyèsí ò ní nǹkan ṣe sí òun jẹ òun mu ẹ̀tọ́ kan òun ò balẹ̀ òun pé nǹkan tóun fi sọ pé láyé òun ò tiẹ̀ tíráyé ẹ̀ mọ́ ni pé kí ẹ̀mí òun má lọ bọ́ ní ààfin ó ló tán ó ní kò sí nǹkan pé ìbẹ̀rẹ̀ tí kóun tún padà sí wọn ẹ̀wọ̀n lọ ẹ̀rí pé ó lágbára wọ́n ní kí kábíyèsí kó máa bá àwọn kọ́ńkú báyìí àwọn àlè ẹ̀ kó máa bá wọn máa ṣe òun ò disturb ẹ̀ o ṣùgbọ́n ẹ̀mí òun ò gbé pẹ̀lú gbogbo àbàṣà tó ń ṣe láàfin ẹ̀mí òun ò gbé sáwọn tó fẹ́ jẹ tán máa mú kán lọ jẹ kán máa mú kí àwọn nìkan kán jẹ kán yó òun ò bá wọn dùn kankan o ẹ̀mí òun lòun sá fún kẹ́mi òun má lọ bọ́ ni o lòun ṣe kúrò ó ti sí kankan kábíyèsí ò ṣẹ̀wọ̀n kò sẹ́ni bọ́ọ̀lì tó ṣẹ̀wọ̀n pé kán lọ máa gbégbé ayé pé ṣùgbọ́n àfihàn fóun kẹ̀ òun ò fẹ́ bí òun wéwu mọ́ òun láàfihàn ó ní ìdí ẹ̀ wọ́n ní ṣe ló sú àwọn obìnrin wọn láwọn obìnrin yẹn ní Naomi nǹkan táwọn fi wá ẹ̀yin ni queen wa ẹ̀yin ni kinní kan ẹ̀yin ni gbádákòdò ó ní ààfin yẹn sẹ́ẹ̀ òun ò lè dúró sáàfin nǹkan tí kábíyèsí fẹ́ fi òun ṣe ni kí ó fòun ṣe ò bẹ́ẹ̀ sí pé kóun wá sáàfin kóun tó wá máa fojú kó máa fi ìrù fọ́nà kó máa fojú koná pé enough is enough òun ò ṣe mọ́ òun ò fẹ́ para òun mọ́ kóun lajú òun lẹ̀ torí pé kábíyèsí kóun máa fi òun nífẹ̀ẹ́ kábíyèsí bóun ṣe nífẹ̀ẹ́ kábíyèsí tí kábíyèsí bá nífẹ̀ẹ́ òun ó máa wá nǹkan ṣe sí ọkàn òun máa balẹ̀ kí ló dé ṣé wọ́n fẹ́ pa òun ni ṣé kábíyèsí fẹ́ pa òun ni ní ò ṣe rí nǹkan ṣe sí ẹ̀mí pé kẹ́kẹ́ òun má lọ bọ̀ wọ́n ní ó sọ̀rọ̀ sáwọn pípù yẹn pé àwọn pípù yẹn wọ́n sọ pé àwọn ti gbọ́ pé bẹ̀tà wọn á lọ sọ fún kábíyèsí bó ṣe ń lọ ní nǹkan tí wọ́n rí gbọ́ látẹnu Queen Naomi ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ wọn pọ́n ṣe o pé ṣùgbọ́n kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó ṣàánú pé Queen Naomi pé àwọn tó wá bá Queen Naomi sọ̀rọ̀ pé àánú ṣe wọ́n wọ́n káwọ́ lérí pé kò burú táwọn bá dé ààfin wọn á jíṣẹ́ fún kábíyèsí àfi tí kábíyèsí bá tún wá ọ̀nà míì o tí gbogbo nǹkan bẹ́tẹ̀ ọlọ́run nìkan ni Naomi ti fi gbogbo nǹkan fọlọ́run pé ọlọ́run nìkan ló lè tún àárín ibẹ̀ ṣe kábíyèsí ò lè dá ṣe kò lè dá ṣe ọlọ́run á ràn kábíyèsí lọ because eléyìí èmi dẹ̀ gbé mo gba ti Naomi o mo support Naomi o torí ẹ̀mí yìí ò pé méjì o kí kábíyèsí bá lajúlẹ̀ kí àwọn babaláwo yẹn kán lọ pa ọmọ ọlọ́mọ kò sí nǹkan tó tún máa tẹ̀yìn ẹ̀yẹ wọ́n kàn máa ní ọlọ́run má jẹ́ kán ṣe sọ́ọ̀rì ìyà fún wa wọn ò ní ṣe sọ́ọ̀rì ìyà fún wa orúkọ Jésù ẹ̀yìn èèyàn wọn mo ní kí n sọ fún wa pé nǹkan tá a tún rí gbọ́ nìyẹn àwọn tó lọ bẹ Naomi àwọn tó lọ bá Naomi sọ̀rọ̀ pé nǹkan tá a rí gbọ́ òun náà mo ní kí n gbé sí yín létí kó má di pé mi nìkan mú gbọ́ àtúgbé yẹn náà mi àjọ ń share experience àjọ ń share gbogbo ideas kí gbogbo wa ká máa fúnra wa ní advice ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi subscribe ẹ ṣé gan ni láyọ̀ bye.